wọ́n sọ pé bẹ́ẹ̀ bá rí èèyàn kan tí bá ń pè rẹ̀ ní mufti kìnìkan alábùkù ni o ó dà tún ọmọ Ìbàdàn kan náà tó tún ègé àwọn ọmọ Ìbàdàn tó wọ́n ègé sí wọn inú ilé iná tí wá ṣe dàrú lánàá tí a máa fi mufti tó ní sàtífíkẹ́tì tíjọba yàn tí àwọn àlùfáà yàn ẹni tá a yàn lílé ìta tẹ́ndà fún yín tó ń kọ́mẹ́ǹtì Mufti Agége ìbéèrè mi sí ọ ni wípé ǹjẹ́ Agége ni wọ́n ti wúyè Mufti lánàá yàrá Rabita gbogbo wọn pátá náà ni wọ́n bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ lánàá gbogbo wọn pátá ni wọ́n gbé ọ̀pá àṣẹ Mufti lé Sheikh Abdul Rasaq wọ́n gbélé wọn lọ́wọ́ pé ẹ máa jẹ́ Mufti wa lọ. bàbá Muhammad Habibullah Adam Abdullahi Ìlọrin agbógunmọ́tì ọlọ́mọpá bàbá fún wa báyìí fa èyí ló bá mú wọn kí bàbá Fọdílà Sheikh Abdul Rasaq tí wọ́n jẹ́ Mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. bàbá Sheikh Abdul Rasaq ẹ dákun ẹ bá ń share live ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá share live gbogbo ẹ̀yin olóyè tẹ́ ń wọlé ẹ bá share live nǹkan kò ní ṣe alibarika al-Qur'an tí wọ́n jẹ́ Mufti gbogbo ilẹ̀ ibi tí wọ́n ti ń sọ Yorùbá nílùú Nàìjíríà yìí gbogbo ààyè tí wọ́n ti ń sọ Yorùbá pátápátá ìlú tí wọ́n ti ń sọ Yorùbá pátápátá Mufti wọn ni wọ́n yàn lánàá. bí Rọ́bítọ̀ bá ti sọ̀rọ̀ kò sáfà mẹ́mà torí pé tíjọba bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé tó ìjọba sọ ni òdodo ọ̀rọ̀ ni wọ́n fi ń pe ìjọba ní authority èyí tíjọba bá sọ ni náà ní oníkálukú ó bè láàbá ìdí pẹ̀lú. àkọ́kọ́ ni pé ní àná yẹn mo kí bàbá wa Mufti mo kọ́ kí wọn kú oríire náà a post wọn lánàá ìdí tó fa fídíò eléyìí lẹ́ni tí ń congratulate wọn àwa ń ra àwọn kọ́mẹ́ǹtì kan ṣé wá láwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì yẹn àwa tó àti wo provide wọn ayé pé àwọn tí wọ́n jẹ́ nǹkan kan nù ayé àmọ́ tó nírọ́ bá ń parọ́ tó bá pẹ́ tí bá ti ń pa irọ́ bí ẹni tí òdodo ọ̀rọ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá dákẹ́ irọ́ tí ń pa ni yóò padà wá di ẹni tí ń sọ òdodo lójú àwọn ẹni tọ́rọ̀ ni ò tó tí wọ́n mọ bọ́rọ̀ yẹn ṣe lọ. àwọn kan kọ́mẹ́ǹtì Mufti Ile Yoruba kọ́ o Mufti Agége ni Mufti Markaz ni rí i pé gbogbo ẹni bá ń kọ́mẹ́ǹtì pé Mufti Agége ẹni bá ń kọ́mẹ́ǹtì pé Mufti Markaz ẹ máa wúrú ẹni bẹ́ẹ̀ rí i pé ọlọ́pọlọ dúdú ni bẹ́ẹ̀ ọlọ́pọlọ dúdú ẹni tọ́pọlọ rẹ̀ dàrú ẹni tọ́pọlọ rẹ̀ ò pé ẹni tí wọ́n prógámù àìgbọ́n sí làákàyè rẹ̀ ẹni tó yẹ pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà wòkù aláwòkù ẹ̀yẹ́ kí ló ní aláwòkù aláwòkù tiẹ̀ ti lọ báwọn. bí ẹ bá rí kọ́mẹ́ǹtì kan tí wọ́n ń dúró nídùú pé kọ́mẹ́ǹtì yìí o lè ń kọ́ pé Mufti Agége ni o ẹ mọ̀ pé aláwòkù ẹ̀ dálé yẹn ẹ kọ́kọ́ bá ń béèrè pé níbo ni Rọ́bítọ̀ wà àkójọpọ̀ gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá níbo ni wọ́n ti máa ń ṣe mítìn níbo ni headquarter wọn wà Ìbàdàn ni wọ́n gbé sí Ìbàdàn níbẹ̀ Ìbàdàn yìí náà ni wọ́n ti lọ wúyè yẹn lánàá vice governor síbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n bẹ níkàlẹ̀ àwọn ẹni tó ń túmọ̀ sí pé Mufti yẹn Mufti tí ìjọba recommend ni èyí ò tiẹ̀ nídìí tí wọ́n recognize mi ò tiẹ̀ nídìí àti máa wọnú àwọn ọ̀rọ̀ yẹn deeply mọ́ tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn ìwọ lọ jẹ Mufti ibì kan pé ààrẹ Mufti ibì kan kán wá drag ẹ lọlé ẹjọ́ àbí kí wọ́n drag ẹ lọ sọ́dọ̀ ìjọba kí wọ́n wá béèrè certificate ẹ àwọn àwo ni wọ́n fún un tí a máa fi Mufti tó ní certificate tíjọba yàn tí àwọn àlùfáà yàn ẹni tá a yàn lílé ìta tẹ́ndà fún yín torí ìjọba ò lágbára tí bá yàn kankan ẹ̀yin àlùfáà lẹ́yìn ara yín ẹ̀dẹ̀ sọ níta ẹni tá a fọ́ sí lélẹ́yìí ẹ wáyé pé gbogbo àwọn àlùfáà ilẹ̀ Yorùbá àwọn bàbá àlùbáríkà àwọn tí wọ́n gbádùn ni o gbogbo wọn ni wọ́n ń bẹ lórí ìdòkú lánàá yẹn yàtọ̀ sí àwọn ẹni tí àlàáfíà pọ̀ lára wọn lẹ́nu àwọn àgbàlagbà dáadáa wọn ni àbí kí n sọ pé tàlàáfíà mẹ́hẹ̀ díẹ̀ Ọlọ́run bá jogún àlàáfíà fún wọn tí wọ́n lè rí bí wá sí ìdòkú yẹn lánàá gbogbo wọn ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Mufti ìwọ tí àìgbọ́n dẹ̀ làm tó ń kọ́mẹ́ǹtì Mufti Agége ìbéèrè mi sí ọ ni wípé ǹjẹ́ Agége ni wọ́n ti wúyè Mufti lánàá ǹjẹ́ Agége ni àkọ́kọ́ náà ni pé wọ́n àgbọ́ pé Mufti Rọ́bítọ̀ tá fẹ́ wúyè o wọ́n tó wà pé ní gbogbo àwọn tí wọ́n wá ń jẹ́ Rọ́bítọ̀ àwọn tí wọ́n ń jẹ́ Rabita jẹ́ kí n pè bá àbá ṣe wọ́n pè àwọn tí wọ́n ń jẹ́ Rabita àbá ṣe wọ́n pè kọ́lọ́n bá ṣe dáadáa fún gbàmà bá wa àwọn tí wọ́n ń jẹ́ Rabita gbogbo wọn pátá náà ni wọ́n bẹ̀ẹ̀ lánàá gbogbo wọn pátá ni wọ́n gbé ọ̀pá àṣẹ Mufti lé Sheikh Abdul Rasaq wọ́n gbélé wọn lọ́wọ́ pé ẹ máa jẹ́ Mufti wa lọ
lóòótọ́ Ọlọ́run ló kọ́kọ́ yàn yín sípò kí Ọlọ́run ló yàn yín sípò àmọ́ àwa náà support ẹ̀ torí pé Ọlọ́run ọba bá yàn sípò èèyàn ò kí bá lọ́yà so kẹ́hìn wá jáde kó máa pẹ́ Mufti Rabita Mufti Markazi Mufti Agége ẹ̀ ìpè gbogbo ẹni tí bá ń kọrú nǹkan bẹ́ẹ̀ àwọn àyè tá a wá sí ni pé àkọ́kọ́ aláìpé ẹni tó láwọn ọpọlọ èèyàn tó ní àrùn ọpọlọ òun ni kọ́kọ́ ẹni tó láwọn ọpọlọ òun lẹ́ẹ̀rì tí ó jáde tí ó mọ̀ pé Sheikh Abdul Rasaq ni Mufti Agége alhamdulillah ẹ̀yà kò sí ọ̀rọ̀ ká tí ń bẹ mọ́ ni ẹ̀yin Salafi tẹ́ gbà ọ̀rọ̀ ká tún bẹ mọ́ lẹ́yìn èyí tí ó gba àwọn bàbá yẹn tí wọ́n fọwọ́ sí èyí tí ó gba àwọn bàbá yẹn ṣe tó tún wá jẹ́ pé Ìbàdàn àtúkọ́dà àtúnkọ́ ọmọ Ìbàdàn kan náà tó tún yege àwọn ọmọ Ìbàdàn tí wọ́n yege sí wọn inú ilé yìí náà ti wá ṣe dàrú lánàá tẹ́lẹ̀ tẹ́ dàrú Mufti Agége yìí mo fẹ́ clear ǹjẹ́ Mufti nẹ́tíwọ̀kì yẹn máa ní ǹjẹ́ Mufti Agége ni ǹjẹ́ àbá Mufti ǹjẹ́ Mufti Ile Yoruba ni abẹ́fìyàn joyè alọ́ fi joyè ní headquarter ayé gbogbo nǹkan táwọn èèyàn bá ń sọ tó bá wù ká máa ń sọ ìyẹn ò kàn wá bàbá Mufti ẹ ti joyè yìí ná gbòye táwọn èèyàn bá wù ká sọ kàn wá àwọn òtí ẹ̀gbọ́n kankan mọ́ báyìí ju kíkà kódà tẹ bá di kóyè wá ẹ kó dé Kòròdú gbogbo àwọn ọmọ yín tá à ń bẹ ń Kòròdú náà káwá kí yín sílé bàbá Mufti alawasala Mufti alawasala Mufti bàbá Mufti kí o gbà wá kí kí o gbọ́ apáta káwá kí ká bá yín dunnú káwọn èèyàn tó wá máa rí yín pẹ̀lú wa kí ni tó wá máa bí wọn kó rí máa fọ́ wọn pé bàbá ìdí Mufti gbogbo ilẹ̀ Yorùbá máa wọn lọ́wọ́ oníkálukú ní ẹ̀tọ́ láti jẹ Mufti nílùú ẹ̀ Mufti Ìbàdàn bẹ Mufti Abẹ́òkúta ń bẹ Ogun State Mufti Ọ̀yọ́ ń bẹ Mufti Ìlọrin bẹ Mufti kódà mo tún gbọ́ táwọn pa tún ní Mufti Nàìjíríà mo tún gbọ́ ni ó tẹ̀ jẹ́ pé ìmọ̀rúkọ Mufti Nàìjíríà ní ìsìn rí wọn rí èmi gbọ́ yẹn pé kódà a tún ní Mufti Nàìjíríà àmọ́ èyí tó kó gbogbo wa jọ pátápátá àtẹni tí ń jẹ ní àtẹni tí ń jẹ ní Abẹ́òkúta àtẹni tí ń jẹ ní Ifẹ̀ àtẹni tí ń jẹ lọ́ṣun àtẹni tí ń jẹ ní Mufti tí Mufti Iléṣà bá ń bẹ o àtẹni tí ń jẹ lóṣogbo tí Mufti Òṣogbo bá ń bẹ o yìí mọ o èmi ń sọ tèmi ní oyin ìgbà Mufti ń bẹ lóṣogbo o but ó yẹ kó wà àmọ́ ìmọ̀ àti Mufti tó bá ń bẹ ní kinní kan àti kinní kan àti kinní kan àti kinní àlọ́ ọ̀gá gbogbo Mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ipe ilẹ̀ Yorùbá lẹ̀ ń sọ ok Mufti yín lélẹ̀ ok ṣé ilẹ̀ Yorùbá lẹ̀ náà sọ ok Mufti yín lélẹ̀ ok yín náà ẹ̀ tún ti sọ Yorùbá Mufti yín lélẹ̀ ìlú yẹn náà máa ń sọ Yorùbá bẹ́ẹ̀ Mufti Yorùbá yín lélẹ̀ Starboy apẹ̀yìn sí ẹ̀ ń bínú sí wa ni Mufti gbogbo yín pátá àtẹ̀ tí ń sọ Yorùbá tẹ́bátà tí ń sọ Yorùbá ọ̀rọ̀ Mufti yóò kì í ṣèjà ìwọ tí wọn náà bá ní o ní kinní kan tó fẹ́ contest fún wọn náà ti bá wọn máa ṣe tí charisma ẹ̀ bá ti gbé tí mímọ́ ẹ̀ bá ti gbé àwọn èèyàn kàn rò bíi pé bóyá ìfẹ́ ẹnu ni wọ́n fi ń yan nǹkan tí mímọ́ ẹ̀ bá ti gbé èébú kọ́ ìjà kọ́ tó o bá ti ní mímọ́ tó o fi fà á tó o bá ní mímọ́ tágbára rẹ ká mímọ́ yẹn tó mọ̀ pé mímọ́ yóò mímọ́ ń bẹ́ńlẹ̀ yàtọ̀ sí Mufti tó ní kálukú ó jẹ tá a kàn jù sínú ilé bẹ́ẹ̀ ni náà àwọn èèyàn jẹ́ Mufti nísìnyí wọ́n kàn ju Mufti sùn tó má ti jẹ́ tán báyìí wọ́n kàn jù sínú ilé ni àwọn bá máa bá ti wọn lọ ẹjọ́ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn kan ò ní dé kí wọ́n da ókè bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ máa sọ àwọn iṣẹ́ tí bàbá Mufti tí wọ́n ti ṣe kó tó di pé wọ́n endorse wọn pápá táwọn ń wé láwàní fún wọn lánàá yìí láìwá tí wọ́n ti jẹ Mufti àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbàtà ti ń gbọ́ Mufti táwa yìí ti ń gbọ́ Mufti o àwọn èèyàn máa ń jẹ Mufti wọ́n máa ń jù sínú yàrá ni ọ̀rọ̀ ẹ̀sìn onídé káwá sọ pé gbogbo nǹkan táwọn èèyàn ti ń sọ Mufti fẹ́ sọ̀rọ̀ conclusion Mufti lélẹ́yìí lórí rẹ̀ àgbọ́ níbì kan tó bá dẹ̀ jẹ́ kó wà ẹ fi fídíò rẹ̀ hàn wá pé nígbà táwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n fà bọ̀ ìdájọ́ tí Mufti tó dálé lórí lélẹ́yìí o àmọ́ ẹ wo Mufti tí wọ́n Mufti gbogbo ilẹ̀ Yorùbá yìí ṣe àgbọ̀ mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa ń jẹ Mufti ni tá má ti jẹ́ tán báyìí wọ́n jù sínú ilé ni kò sí pé bóyá iṣẹ́ kàtàkì fi ṣe lè tá má ti lè gbá Mufti a ṣe náwó rẹ̀ awúyè rẹ̀ àti gbogbo ẹ̀ tá má ti lè gbá báyìí inú ilé yá ká máa fa wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká máa ṣe kinní kan ní rí Mufti Mufti ò ní àwọn ọ̀pọ̀lọpọ̀ Mufti tẹ́mi èmi ò kí rí Mufti ló yẹ kí n sọ bẹ́ẹ̀ o ìwọ lè máa rí tó o bá rí fi hàn mí àwọn èèyàn kàn ṣe kinní ẹlòmíì ò gba Mufti tán báyìí yóò lọ sùn ni tó bá ti gba Mufti iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ wò bí pẹ́ṣẹ́ kí ni iṣẹ́ Mufti ni
ya wa ni Mufti ẹni tá gbé Mufti lé lórí a gbé iṣẹ́ ńlá lé lórí ni iṣẹ́ kékeré ṣe orúkọ ṣe title lásán ni ẹni tá pè ní Mufti kò kí ṣe title lásán kò kàn ṣe pé àwa aforúkọ kan kún orúkọ ẹ̀ ike ya yes Mufti lele kẹ wá máa lọ káàkiri ṣe Mufti ọ wá dé báńkì nísìn ọ sọ pé dákun ó yá ẹ sọ fún wọn Mufti fẹ́ gbowó ya ẹ fún mi 100,000 lórúkọ Mufti àwọn wa ta ide Mufti ni ẹ fáwọn olówó Mufti ni ẹ fáwọn olówó Sheikh Muhammad Tayyib Idris alawasala rárá náà ìdí nǹkan èèyàn kan bí mi lánàá àbí jẹta ó ní kí Mufti tí wọ́n ti àwọn òye táwọn èèyàn jẹ nínú ẹ̀sìn yìí ke ṣé wọ́n tí ìjọba tiẹ̀ máa ń fún wọn lówó ẹ̀ mo ní níbo láìsí bá wà ní Saudi àwọn ni wọ́n tún máa náwó ara wọn àwọn ni wọ́n tún máa àwọn kan àwọn bùkátà mi máa dákẹ́ àwọn ni wọ́n máa gbọ́ lọ lórúkọ Mufti bí wọ́n ṣe wà wọ́n ti wọ ìnáwó gbogbo tó máa ń dé báyìí Mufti làwọn ẹlòmíì yóò kọkọ̀ sídà ó lè kọkọ̀ sídà 1 million yóò fi yìn wọ́n ní àyìnbóró yóò lọ gbé bá wọn lé ni pẹ̀lú jó ti bá ń dín pẹ̀lú gbogbo ẹ̀ Mufti kò sáà ní máa lọ lé padà ká má bùn ní nǹkan Mufti ìnáwó ni àwọn oyè yẹn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ni àmọ́ báwọn èèyàn ṣe wá ń gbà yìí Sheikhuna Khadim Sheikh alawasala báwọn èèyàn ṣe ń gba Mufti táwọn èèyàn ń gbà tí wọ́n ń jù sílé tí wọ́n lọ ń sùn yìí níjọ́ tẹ́lẹ̀ omi bá tó bá mú akákáká èèyàn bẹ́ẹ̀ ṣe kíníkan tó bá ti lè gba oyè Mufti yẹn báyìí yóò gbé jàlábíà rẹ̀ àtàlìkínbà rẹ̀ ni yóò sì tẹ̀ kalẹ̀ báyìí yóò sì sùn kò sí gbogbo nǹkan tó bá ń sọ ọmọ lọ́wọ́ ẹ̀sìn kò kán mọ́ Mufti ó sì jẹ́ Mufti àwa kiri Mufti tí ó bá dájú ẹ̀sìn nílẹ̀ Yorùbá yìí ní gbogbo àwọn tó ti ń jẹ Mufti àwọn Mufti tá a wá lè sọ ẹ jẹ́ kí n wá dárúkọ Mufti kan bàbá wa lókè Ògùn ọ̀dọ̀ Ọ̀yọ́ state kan ni wọ́n wà ní Mufti òkè Ògùn Ọlọ́run dákun ẹni tó bá mọ àbá náà dákun ẹ bá mi kọ́mẹ́ǹtì pé yes ẹ mọ̀ wọn bàbá lókè Ògùn bàbá yẹn ò kì í dákẹ́ lórí mọ́sálà tó bá ṣẹlẹ̀ a máa ń rí contribution bàbá yẹn fa rẹ̀ Mufti òkè Ògùn láàwọn Mufti tèmi rí nìyẹn o wọ́n lè rí Mufti bomi o àmọ́ Mufti tèmi rí lèmi ń sọ yẹn o nílẹ̀ Yorùbá yìí ni o Mufti òkè Ògùn lára àwọn Mufti táwa rí nù pé àwọn Mufti lè yes wọ́n ṣiṣẹ́ Ọlọ́run bá ṣàdékún àlàáfíà bá ṣàdékún ẹ̀mí kíkún fún wọn ṣé wá rí báwọn èèyàn ṣe wá ń gba Mufti tí wọ́n jù sínú ilé tí wọ́n lọ ń sùn tí wọ́n wá ń da àwọn àlèwúmọ̀ tí wọ́n ń fún wa níṣẹ́ ṣe tó yẹ pé àwọn iṣẹ́ tó yẹ kí Mufti tó yẹ kí wọ́n yanjú fún wa wọ́n rí yanjú ṣé nígbà tí Mufti tí ó jẹ Mufti títí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá yìí Fọdílà Sheikh Abdul Rasaq Ile Yoruba the Grand tẹ́bá kí ní kàtí máa ń jẹ́ Grand yàtọ̀ sí Mufti Ile Yoruba Yii wàhálà gẹ́gẹ́gẹ́ ni ẹ̀ ń ṣe o ìyẹn ń ṣe gẹ́gẹ́gẹ́ gidi ni o ìyẹn kó gbọ́dọ̀ kọ́ Mufti kó tó wá fi Grand kíní kan sí o the Grand Mufti of Yorubaland tí ìjọba fọwọ́ sí tí gbogbo àgbà fàlẹ̀ Yorùbá wọ́n sọ pé bẹ́ẹ̀ bá rí èèyàn kan tí bá ń pè é ní Mufti kíní kan alábùkù ni o ìwé ẹnìyẹn dẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí pé kí kódà kí wọ́n pa àṣẹ fún pé yá lọ yọ kíní burúkú tó ń jẹ́ yìí lọ yọ kóńdé ọkọ rẹ̀ kò sí ní ọkọ rẹ̀ níjọ́ tí wọ́n ti appoint bàbá yìí ní Mufti ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣiṣẹ́ kó tó di pé wọ́n wá wúyè lánàá yìí Sheikh Abdul Rasaq láti jọ́ tí wọ́n ti appoint wọn ní Mufti ilẹ̀ Yorùbá àtijọ́ yẹn ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ tí wọ́n wá ń ṣe yẹn ẹ bá ń bi àwọn ẹni tí wọ́n ń pe àwọn èèyàn kan ní Mufti pé àwọn àwo ni wọ́n tún ṣe irú iṣẹ́ tí wọ́n ṣe yẹn tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn Mufti ilẹ̀ Yorùbá yìí Sheikh Abdul Rasaq ẹ lọ gbogbo orí íńtánẹ́ẹ̀tì ẹ ní kí wọ́n àtàkì èèyàn rí o ẹ ní kí wọ́n bú wọn o wọ́n bú wọn gan wọ́n bú wọn wọ́n ṣe fídíò fún wọn tán fi bú wọn bọ̀ ẹ ní kí bàbá yẹn kó fèsì ọ̀rọ̀ ẹ ní kí bàbá yẹn kó sọ kankan Sheikh Abdul Rasaq ẹ ní kí wọn kí wọ́n wí kankan Mufti ilẹ̀ Yorùbá yìí ẹ ní kí wọn kí wọ́n gbin Mufti ilẹ̀ Yorùbá yìí ẹ ní kí wọn kí wọ́n sọ anything wọ́n kàn dákẹ́ issue tí wọ́n fẹ́ treat yẹn òun ni wọ́n fèsì tí wọ́n máa treat lọ